nígbà tá a dábàá yìí a máa wọ ọmọ méjì ńbẹ̀ a kó wọn fẹ́ṣọ̀ aláàbò. ìgbà tá a kó wọn fẹ́ṣọ̀ aláàbò làwọn olórí ìlú yìí, nítorí àwọn Fúlàní yìí náà, àwọn náà ti gbọ́ pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú o. ẹ̀yin èèyàn ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni, nítorí pé kí ni ọwọ́ ti ń ba àwọn Fúlàní dáràndáràn tí wọ́n pera wọn ní darandaran yìí. Ara ẹ̀ náà ni àbúrò olóyè Sunday Igboho, ìyẹn Mr Wisdom, ló sọ níbẹ̀rẹ̀ fídíò yìí. Tẹ́ bá tó wá wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin, ẹ rí gbogbo ohun tó ṣẹlẹ̀. Ìdí tí mo ṣe ń gbé fídíò yìí síta sí ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n sọ̀rọ̀, pàápàá jùlọ bọ̀bọ̀ tó pe rẹ̀ ní OPC lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tàbí tó ń ṣépè fún olóyè Sunday Igboho tó lóun OPC yìí, tó ń janu tó ní olóyè Sunday Igboho kò sí nǹkan tó mọ̀ ṣe, pé Gani Adams nìkan òun ló kájú òṣùwọ̀n láti ṣe gbogbo iṣẹ́ yìí, tó tún sọ̀rọ̀ tó ṣàlàyé wípé iṣẹ́ tó lóyè Sunday Igboho ń ṣe, ó yẹ kí sójà wà ń bẹ́ẹ̀, ó yẹ kí kinní kan tó ṣàjánu lóríṣiríṣi, ó ṣeé ṣe kẹ́tì rí fídíò náà. Ṣùgbọ́n ibi tí mò ń lọ ni wípé ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo iṣẹ́ tó lóyè Sunday Igboho ń ṣe kì í ṣe pé bóyá ìrù ẹkùn nìkan ló ń ṣe, àti olóyè Sunday Igboho pẹ̀lú ìrù ẹkùn wọn, àti sójà àtọlọ́pàá àti DSS àtàwọn ọlọ́dẹ àtàwọn fìjìláńtẹ́, gbogbo ẹ̀ pátápátá ni olóyè Sunday Igboho ló carry along tí wọ́n jọ ń ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ dẹ̀ rèé lára àwọn ọmọ tí wọ́n mú nínú igbó yìí, bí wọ́n ṣe mú wọn náà ni wọ́n ti ń hand over àwọn fún Commissioner of Police. tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀, kì í ṣe gbogbo fídíò nǹkan tó ń lọ nínú igbó, kì í ṣe gbogbo ẹ̀ ni wọ́n fi síta. Àwọn èèyàn tó kàn ní àǹfààní láti rí díẹ̀díẹ̀ nínú ẹ̀ ló lè ròyìn, nítorí pé nǹkan tá a bá pè ní security kì í ṣe nǹkan tí ó gbọ́dọ̀ máa hàn níta. Ìdí tí wọ́n fi ṣe àwọn fídíò kọ̀ọ̀kan tẹ́ ẹ rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tọ́pọ̀lọpọ̀ fi ń sọ pé kò yẹ kó ṣe fídíò, content creator ni, kinní kan ni. Ìdí ni wípé inú ibi tí wọ́n wọ̀ nínú abúlé ibi tán wọ̀, àwọn náà ti wò pé báwọn ṣe wọ abúlé yẹn tán, ó ṣeé ṣe nǹkan míì lè lọ padà ṣẹlẹ̀ lábúlé ọ̀hún. Àwọn èèyàn á wá máa testify pé àwọn Ìgbòho ni o, ó tún ti bẹ̀rẹ̀ o, ó ti dàárín àwọn Fúlàní rú o, ó ti pa Fúlàní o. Torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe fídíò eléyìí tẹ́ ẹ rí. Ìgbà tó dẹ̀ ṣe fídíò ọ̀hún kì í ṣe kì í ṣe olóyè Sunday Igboho nìkan, kì í ṣe ìrù ẹkùn nìkan ló lọ sábúlé ọ̀hún o. Sójà wà ń bẹ̀, àwọn local vigilante wọ́n wà ń bẹ̀, àwọn àmọ̀tẹ́kùn, gbogbo àwọn security agencies lóríṣiríṣi, gbogbo wọn náà ni wọ́n wà tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìrù ẹkùn, tí wọ́n sì ń ṣiṣẹ́ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà, pẹ̀lú ìfẹ́ àti ìdùnnú. Bọ̀bọ̀ ti bí tó ń sọ̀rọ̀ pé ṣe rántí tó lóun OPC tó ní Sunday Igboho ó fẹ́ gba glory ni, ó fẹ́ ṣe kinní kan ni. Eléyìí òun sọ̀rọ̀ pé à ń gba glory kankan níbì kankan o, nítorí pé kí ni olóyè Sunday Igboho kò tiẹ̀ pariwo síta gan, torí àìmọye nǹkan ló ti ṣẹlẹ̀ nínú igbó. Bóyá ọmọ ìrù ẹkùn méjì àbí mẹ́ta ni ìbọn ti bà, ṣùgbọ́n a dúpẹ́ pé kò sí eléyìí tó kú nínú gbogbo wọn. Torí àwọn tó ń pariwo pé content creator ni, kinní kan ni, torí bẹ́ẹ̀ náà kàn ṣe fi fídíò kékeré síta pé ẹ̀yin náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n pàkà kí àwọn èèyàn tún máa yin olóyè Sunday Igboho nítẹ̀lẹ̀ lòmíì tún fi ẹ̀ràn bu ẹnu àtẹ́ lù ú pé kò yẹ kó ṣe fídíò, kò yẹ kó ṣe. Kí lẹ fẹ́ gangan ẹ̀yin èèyàn? Kí lẹ fẹ́? Fídíò gangan ò tí ì jáde o. Ọlọ́run á ṣe, ẹ jẹ́ kán rí àwọn ọmọ yẹn gbà jáde tán, ìgbà yẹn lẹ́sẹ̀ máa rí fídíò lóríṣiríṣi àwọn tó ṣẹlẹ̀ nínú igbó. mú gọ́fúnánsì lọ sí grassroots ló ń jẹ́ bẹ́ẹ̀, débi pé àwọn abúlé mi àti yín wọ́n á lè rí ipa gọ́fúmẹ̀ntì ń bẹ ní local government ṣe wà. ọ̀dọ́ àwọn gọ́fúnọ̀sì kọ̀ọ̀kan wọ́n ti bà reason tó fi dá local government wọ́n ti bàjẹ́, because wọ́n ti wí pé it is no, nígbà ṣe Mákindé dìde sọ ni pé òun ò gbọ́ ní tòun, kò sí nǹkan tó jẹ́ third tier of government, 2 tiers náà ló ń wà, state àti federal. lóye jẹ́ pé gbogbo local government ló six, òun ló ṣe administration local government fúnra rẹ̀. Bẹ́ẹ̀ local government tó wà lọ́yọ̀ state 33 local government gbogbo náà ní local government chairperson, but direct under governor Mákindé ni wọ́n wà. àmọ́ àwọn governors náà bẹ́ẹ̀ tí wọ́n nígbàgbọ́ pé ó yẹ ká ní local government autonomy. Mákindé said he doesn't believe in local government autonomy, so wọ́n lè dá dúró. Wọ́n dẹ̀ ń gba allocation lé àwọn local government yìí lórí, and that is the more reason why ti insecurity tó fi ń jà láwọn local government káàkiri, because àwọn local government wọ́n wà remote,
tí wọ́n wọnú tí kò sí presence of governance níbẹ̀ ó wà easier fáwọn Fúlàní láti wọbẹ̀ cooperate. Onílé local government tí wọ́n ti gbé àwọn ọmọ tán gbé yẹn wọ́n ní just one police station ló wà ńbẹ̀, just one ní gbogbo the whole local government. Abẹ́òkúta local government Abẹ́òkúta south police station bí afẹ́ tó 20, Abẹ́òkúta north tìyẹn náà afẹ́ tó 10. Ó yẹ sọ fún mi kí local government ẹyọ kan kó wá ní police station ẹyọ kan. Báwo la ṣe rò kó ṣe máa rí tí kì í dẹ́ sọ̀rọ̀ 5 kilometres ní gbogbo local government yẹn, different kilometres, different landscape. So tí wọ́n bá jà ní Láfẹ́wá the same local government Abẹ́òkúta north náà ni kí wọ́n tó dé Ìbàrà sọ́lọ́pàá sáré débẹ̀ kí wọ́n jalè ní Ìbàrà kọ́ wá pọ̀lọ́pàá Láfẹ́wá kó jẹ́ Láfẹ́wá yẹn nìkan ní police station wà ní gbogbo Abẹ́òkúta north. Kò possible. Ọwọ́ Ìbẹ̀rẹ̀ Kòdó ọ̀dà Abẹ́òkúta north ni, Ẹlẹ́gà ọ̀dà Abẹ́òkúta north ni. Àìmọye bẹ́ẹ̀ kọ́ wá kí nǹkan kan wá ṣẹlẹ̀ kó wá dọ́lọ́pàá ẹyọ kan ló máa gbé mọ́tò sáré káàkiri. That is why we need state police láti wà at par láti lè rí pé wọ́n rí ṣètò ààbò. It's like pa ní vigilante. So àwọn Fúlàní yẹn mọ̀ pé tí wọ́n bá dá state police sílẹ̀ ó máa nira fáwọn èèyàn àwọn láti máa operate successfully because gbogbo àwọn local government yẹn làwọn state police máa monitor number man, and it will be very very difficult for them fáwọn Fúlàní láti operate easily láti lọ bẹ́ẹ̀. Èèyàn gba security sílé ẹ̀ sí ó kọ́lé tó wá kó security síbẹ̀ rẹpẹtẹ ó lè tó bá máa wọnú ilé yẹn á rò lẹ́ẹ̀mejì pé ọgbọ́n tá a máa lò bẹ́ẹ̀ àfi ká beat security o torí wọ́n máa wà wẹ́ẹ̀ wọ́n lọ láàárọ̀ wọ́n ráwọn àmì wọ́n lọ́lọ́pàá wọ́n rí vigilante wọ́n rí wọ́n ta nínú ilé kan ṣó wọ́n tún wá lọ́sàn-án tún rí wọn bẹ́ẹ̀ àwọn gbòdògbòdò tó wà nílé yìí wọ́n ní súnmọ́ nílé bẹ́ẹ̀. The same thing náà ní community state police. This Fulani rejected it abruptly. Wọ́n ní láyé kò sí nǹkan tó jọgbọ́n bẹ́ẹ̀ Ọlọ́run mú wọn. With or without them, state police was signed by National Assembly. Gbàrà tí president buwọ́lù wọ́n ti gbé sọ́dọ̀ National Assembly wọ́n debate àwọn gbogbo àwọn tó jẹ́ northerners 90% of them against it. Bóyá bí 1% or 10% ló accept. Àwọn yàrá dẹ̀ jẹ́ Hausa heritage. Gbogbo tó ń jẹ́ àwọn Fúlàní àìmọye policy tí gọ́ọ̀mẹ̀ntì gbégbèsè tó àwọn Fúlàní ẹ̀ máa dìde tó máa against. But with or without them, to God be the glory. Ọlọ́run ṣeun wọ́n accept the community wọ́n accept the state police. Wọ́n gbé fáwọn national àwọn state assemblies pé ó kù sọ́wọ́ yín o kẹ́ ẹ approve kẹ́ ẹ lọ debate state yín. To God be the glory àwọn state assemblies náà ti approve pé o gbọ́ state police is ó ti wà long overdue. That is why tí mo máa fi fún President Bola Ahmed Tinubu ní akólé ìdẹ̀yọkan yẹn pé wọ́n ṣe ilé wọ́n rí ṣe. A lot of president ló ti ń wá táwọn èèyàn béèrè fún kódà nínú constitutional conference tí wọ́n ṣe láyé Goodluck Jonathan wọ́n béèrè fún state police inú ẹ̀ but unfortunately wọ́n pamọ́lẹ̀ ni ó ti wà long overdue. Now àwọn Fúlàní gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní against ẹ̀ oríṣiríṣi là ń gbọ́ lórí ọ̀rọ̀ wípé in tó jẹ́ state police o kò ní jẹ́ ṣíṣe ó lè rí fídíò tọmọkùnrin yẹn sọ pa ẹ̀ tí a fi wọlé ọdún ó ti sọ ti tóbi jọ mẹ́ta kó tó di pé wọ́n approve community kan tó approve state police but to God be the glory. Nígbà tí state police ṣe tán ti approve ẹ̀ kí wọ́n wá tó bẹ̀rẹ̀ iṣẹ́ what becomes the fate of these children tí wọ́n kó instead ká fún àwọn tí wọ́n dá àwọn lọ́tún lọ́sìn tẹ́ bá wò ó sí presently inú mi kàn dùn fún nǹkan táwọn ológun wá ṣe gbogbo àwọn local vigilantes ni wọ́n ti darapọ̀ mọ́ ni wọ́n ti kó mọ́ra làwọn náà ti jọ ń ṣiṣẹ́. In fact nígbà tí Mr. Wisdom tó ń give report lánàá àwọn táwọn jọ ń lọ káàkiri inú gbó àṣebáṣe rí wọn yẹn ọlọ́pàá wà nù wọn mo dẹ̀ mọ̀ ọlọ́pàá wà nù wọn láti federal àwọn àmì náà wà nù wọn then àwọn vigilante wà nù wọn kò ní yà wá lẹ́nu pé àwọn factional OPC náà wà nù wọn àwọn factional OPC despite the fact àwọn OPC kan bí ní pé fíìmù náà ṣe àwọn tó wà pẹ̀lú Gani Adam àwọn OPC tó wà pẹ̀lú torí pé faction bíi 3 sí 4 náà ti ní nínú OPC sìn gbogbo àwọn tẹ́rí tán jáde tán wá ṣépè fún gbogbo tán wá sọ̀sọ̀kúsọ ẹ̀ àwọn faction ti Gani Adam ni and why are they doing that? Wọ́n ń ṣe bẹ́ẹ̀ torí wípé
ojoojúmọ́ ní Gani Adams kó gbó sí wọn lórí pé òun ló yẹ kí Yorùbá máa pọ́n lé bí wọ́n ṣe ń pọ́n Ìgbòho lé. Wọ́n dẹ̀ sì rí Gani bíi lídà wọn tó jẹ́ kóun ló yẹ kó wà nípò tí Ìgbòho wà yẹn. Ipò wá ní Ìgbòho wà téèyàn kò wà rí. Ìgbòho ṣe nǹkan tó right, Yorùbá ń pariwo, wọ́n ń dunnú, inú wọn dùn. Ẹ̀yin wà nínú ilé ẹ jókòó, inú ilé ni mo wà tí mo ti ń sọ̀rọ̀ yìí. Kí máa jowú Ìgbòho tó kó rẹ̀ wọnú igbó lọ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn àtàwọn ọlọ́pàá àtàwọn fìjìláńtì àwọn gbogbo wọn. Tọ́wá ni wọ́n bọ́ síbẹ̀ wọ́n wà ní igbó yẹn o, wọ́n kàn déédéé rí góòdì rẹpẹtẹ tí wọ́n kó wálé, kẹ́mi máa jowú, kí ló kàn mí, kẹ́mi bá wọn wọnú igbó ni. Yorùbá ní bọ́dẹ bá ròjà tó bá ròṣẹ̀ tó bá pẹran kò ní fẹ́ nìkan jẹ. Ntójú ọdẹ rí inú igbó sólè délé sọ ẹran tí wọ́n jẹ yẹn kó tó dẹ ẹran jíjẹ. Oníkálukú ń du báwo làwọn ọmọ yẹn ṣe máa jáde. Mú màá kan lánàá gbogbo bá ṣe sọ tó ń dùn tó in tó kan wúmà yẹn ni pé bàbá gbàgede kí wá ní situation wo làwọn ọmọ yẹn wà báyìí. Àwọn ọmọ yẹn ló wà lórí ẹ̀mí gbogbo Yorùbá. Ń tà dẹ̀ retí tó máa jẹ́ ìdùnnú tó máa ga jù láyé ó ní ìdùnnú ká gbọ́ pé àwọn ọmọ yẹn rèé o kí mọ́tò kó wọn dé. Ohun tí gbogbo Yorùbá ń retí nìyẹn. But instead of that, bí Fúlàní ṣe against bẹ́ẹ̀ náà lára àwọn Yorùbá tó against. Now gbogbo aláwo fídíò tí Mr. Wisdom ṣe lánàá, àwọn tó wà lórí TikTok wọ́n á ti rí dáadáa káwọn èèyàn ti ń post, wọ́n post ẹ̀ díẹ̀. Èmi náà post ẹ̀, mo dẹ̀ sọ̀rọ̀ díẹ̀ lé lórí. Ẹni tó bá jẹ́ same person torí ẹ̀ pé tí làkàyè ẹ̀ pé tó bá listen sí nǹkan tí Mr. Wisdom sọ yẹn, ìjà tó bá wọn blame Ìgbòho náà, a tó bá wọn blame Ìgbòho. Then àwọn tó ń gbé first ones káàkiri ọmọ yẹn wọ́n ti kó wọn lọ Kaduna, ìtìjú ti dé bá wọn. Wọ́n mọ̀ pé àṣírí pé wọ́n káwọn ọmọ yẹn lọ Kaduna, àṣírí yẹn ti tú pé wọn kó wọn lọ anywhere. Ǹjẹ́ ká mọ̀ pé wọ́n tún gbé rumors mi jáde. Ebi ò mọ nǹkan tó ń ṣe àwọn èèyàn wa, ṣé wọn ò fẹ́ káwọn ọmọ yẹn dé láyọ̀ ni? Tó fi ń discourage ìmúra àwọn àmì wa. If a man could come out and the man came out and started telling us that àwọn military tí wọ́n ní kí wọ́n ṣọ́ ẹnubodè ibi tí wọ́n kó àwọn yẹn sí, àwọn Fúlàní jáde wá láti inú igbó, wọ́n disarm àwọn military yẹn, wọ́n ti kó gbogbo ìbọn wọn, wọ́n ti gba machine lọ́wọ́ wọn pàápàá, àwọn military yẹn ti sá lọ, wọ́n ti sá kúrò ńbẹ̀. Could you imagine? Àwọn ẹni ẹlẹ́ni tó ọ̀sọ̀ọ̀sán tí wọ́n sún ooru tí wọ́n wà ní bọ́dà kan ní kí wọ́n máa wà gbogbo ọ̀nà tó wọ inú igbó yẹn ó la àwọn àmì yẹn wà. Wọ́n ọ̀dẹ yẹ wọn bò nínú òjò nínú ẹ̀rù dà there 24/7. Ìjọba dẹ̀ ṣẹ́tù wọn, ìjọba fún wọn ní tó bá yẹ kán fún wọn, wọ́n rí wọn, wọ́n ṣe gbogbo ẹ̀ fún wọn. But some people came out, wọ́n lọ sórí social media. That is why mo fi sọ lánàá pé ṣé rí most of information tẹ́ bá ń wò lórí social media, ṣé tẹ̀ rí TikTok àti Facebook, ó gbolè gbọ̀lẹ̀ irọ́ oríṣiríṣi ni wọ́n kó jọ síbẹ̀. Wọ́n á ṣe AI ní o, ẹni tí ó bá wà technological expert oní discover pé AI ní tó wọ́n máa ṣe perfectly gan, ohun yẹn máa match everything, ó máa wà perfect, wọ́n á wá gbé síta, àwọn èèyàn náà máa believe propaganda, wọ́n máa sáré gbé kiri. Kẹ́ ẹ̀ tó believe any information, ask normal authority ṣóòtọ́ ni àbírọ́ kó tó di pé máa gbà wọ́n gbọ́. Àwọn military tí wọ́n ní wọ́n disarm, mo fẹ́ ṣó fídíò kan fún wa, fídíò àná tọ̀hún dẹ̀ ló dẹ̀ lọ bá kámẹ́rà, because nígbà tí fídíò táwọn sọ jáde wọ́n lọ sí ibi tí àwọn àmì yẹn tán ní kọ́ṣọ́, ṣé lóòótọ́ náà ṣì wà bí àbí lóòótọ́ kọ́. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok tí bá play fídíò yìí fún yín, ẹ lè máa fi bẹ́ẹ̀ ní right up yẹn torí wọ́n kọ́ sábẹ́ pé these are our military tí wọ́n ní kí wọ́n ṣọ́ ibi tí wọ́n kó àwọn inú igbó Old Ọ̀yọ́ Park tí wọ́n kó àwọn yẹn sí. Ẹ̀rí gbogbo àwọn àmì yẹn ń bẹ̀ tí wọ́n dúró o. Ẹ̀dẹ́ rí wọn pẹ̀lú ọ̀kadà wọn kọ̀ọ̀kan. Ọ̀ kí n kọ́kọ́ play propaganda tẹ́ni yẹn sọ. Ó ní káwọn èèyàn lẹ́yìn tó tún ti ń ṣe protest kiri just to discredit government effort. Pàápàá jùlọ federal government effort lórí kan lè gba àwọn ọmọ ìjáde. Ìjọba òsùn, ìjọba òwò, àwa òbí náà ò dẹ̀sùn àwo, ṣùgbọ́n àwọn tí wọ́n fi ń ṣe òṣèlú tó fẹ́ kọ́ pa àwọn ọmọ yẹn síbẹ̀ ojoojúmọ́ náà gbé propaganda jáde lórí àwọn ọmọ yẹn. Ẹni òbí tẹ́ bá gbọ́ information kan kẹ́ tó di pé ẹ máa lọ ṣe ra yín léṣe lórí information yẹn, ẹ dúró kẹ́ ẹ gbọ́ òdodo ọ̀rọ̀ náà kẹ́ ẹ tó gbàgbọ́.
I am here, but bí bá ti gbọ́ information, I will make sure I find out maybe it is true or not. In case tí bá ti gbọ́ bẹ́ẹ̀, I will come and be giving you every day tí bá ti read information. Tó bá ti bó bá ṣe wọ authentic sí, I will bring it out and I will tell you. Ohun tó gbẹ̀mí yẹn sọ, propaganda tó gbé jáde, tó ní pẹ́pẹ́sẹ́ o, gbogbo àwọn ọmọ yẹn, wọ́n ti kó wọn, wọ́n ti kó àwọn arábí yẹn kúrò ńbẹ̀, kò sí military bẹ́ẹ̀ mọ́. Ìgbà tí mo rí fídíò yẹn, n wà shocked. How can the man come out and be saying this? And went with their bike because all right, Nigerians, I hear say the forest guide wey Mr. Bola Ahmed Tinubu bring come outside make they go dey fight bandits. I hear say the forest guide don japa, don escape from bandits, of which the bandits capture their bikes and the other items wey they carry. Forest guide wey dey bring come outside make they go dey fight bandits, dey kidnap bandits. Na bandits wan come kidnap forest guide. Because you know say this country na cruise. I mean myself, I was wondering, our Nigerian soldiers no fit fight those bandits. Who be those forest guide wey Tinubu bring come outside make they go fight bandits? When our Nigerian soldiers no fit fight bandits, who be those forest guide wey they carry come outside say they want me to go dey fight bandits? Who be those guys? the bandit disarmed the forest guard and went with their bike because they were not properly armed. And that's why we are advocating that in creating the police, state police, forest guard, the proper training should be there, and they should work together with other security agencies over who is who, so that the arms shouldn't get into the wrong hand. Therefore, it is important. Defending yourself is part of law, and whatever you do to defend yourself, I think I support that. Okay, so alright, do you think your call will be heard? And if you're not heard, what actions do you plan on taking after this? Yes, it should be heard. That is why we are here, to speak, to advocate, and to air the view, not just our own personal view, the view of Nigerians across the country. I don't know you get it now. That is why we are here. That our voice must be heard, because their own strategies has not been effective. If it's been effective, for that, if it has been effective, there would have been security today. We are here because the insecurity persisted. And that's why we are saying it's not all of us. It's not one man business. You see something, you say something, and you do something. And when we say something, it's left for the government to act in line what we say. You suggest the probe for meeting. If this forest guide fit come outside say they wan go fight bandits, now be say those forest guide strong pass our Nigerian soldiers. So I go dey ask myself, say who be this forest guide? Who be those people? E be like say those people get better jazz. Na wetin me I dey reason be that. E be like say their jazz no be for here. E be like say those guys get better jazz. Tí gọ́ọ̀mẹ̀ntì kó síbẹ̀, wọn bá pátá níbi yẹn tí làwọn bandits ni wọ́n ti disarm wọn, àbí? Definitely tó sọ ni pé kò sí àwọn military kankan mọ́ ní ibi tí wọ́n ní kán ṣọ́ àwọn forest guide yẹn. Irọ́ tó tóbi lè fídíò tẹ̀ wò yẹn. Olóṣèlú ló kó àwọn ẹni tẹ̀ wò ìsíta. Àwọn olóṣèlú yẹn mo rí nínú Morayo Afolabi Brown, mo rí nínú podcast woman yẹn. Mo dẹ̀ ń wá fídíò yẹn mi ò rí dáadáa. Máa kan Afolabi Brown gbé máa yẹn wá. Máa yẹn wá sọ tó ń ṣẹlẹ̀ Nàìjíríà fún wa pé olóṣèlú kan wà tó ń du ipò tó wá ra fóònù fún àwọn kan tó ń kó wọn sí social media. Nǹkan táwọn yẹn máa ṣe tó máa lo fóònù yẹn fún tó dẹ̀ gba salary. Nítorí máa ṣe ni pé ẹ̀yẹn sábà policy kan tí Tinubu bá ti ṣe ẹ̀yẹn sábà ṣe propaganda láti discredit ẹ̀. Tẹ́ bá máa wá lọ́wọ́ àbọ̀ ìrọ̀ ló máa jẹ́ irú wọn ní Òkóṣà tó wá fún wa ní làǹbà wípé gbogbo àwọn ọmọ yẹn wọ́n ti kó wọn lọ sí Kaduna. Ok, tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n kó àwọn yẹn lọ sí Kaduna, kí ni àwọn Fúlàní yẹn tún ṣe ń ṣe ní National Park? Kí ló dé táwọn Fúlàní yẹn wá disarm àwọn army tí wọ́n kó síbẹ̀ pé kán máa ṣọ́ wọn? Ṣé wọ́n ti ká àwọn ọmọ lọ sí Kaduna? Ó yẹ káwọn Fúlàní yẹn náà dó ti wọ̀n ní Kaduna ni. They supposed not to have any business doing in that national park again, because àwọn ọmọ yẹn lọ fi ṣe security ara wọn nínú national park yẹn. Okay, wọ́n tẹ̀ ti successfully kó àwọn yẹn kó ní national park lọ Kaduna according to the fake news náà fún wa lákọ̀ọ́kọ́. What are they still doing in that? If what this information you are giving us now, if it is true, kí làwọn Fúlàní yẹn tó ń dúró ṣe ń bẹ̀? So information tó fún wa sí ó ti counter tí wọ́n fún wa tẹ́lẹ̀ wípé àwọn ọmọ yẹn wọ́n wà Kaduna. Ìgbà tó ní pé lábà yẹn ò jẹ́ irú àwọn bá ìtàlẹ̀ bá research pé lọ́la àwọn pa asáré fi information sí àgbẹ̀ má believe fi lọ́dẹ o wọ́n ní pé yẹn ò jẹ́. Now they come with another narrative that even àwọn tí gọ́fìmẹ̀ntì kó pé kán máa ṣọ́ àwọn ọmọ yẹn pé káwọn Fúlàní tó kó wọn bá máa lè ṣàjáde
wọ́n ti àwọn Fúlàní ti disarm àwọn ará bí ẹ̀. I will now show you those guys. Let me show you those guys. Ṣé lóòótọ́ náà ṣì wà níbẹ̀ àbí lóòótọ́ kọ́? Àwọn tó ń wo YouTube wọ́n á rí narrative, wọ́n á rí fídíò yẹn, wọ́n á rí tọ́kọ sábẹ́ wípé àwọn tí ẹ̀jẹ̀ kí n kà náà kí n tó play ẹ̀. Mo ń ṣe lè torí àwọn tí wọ́n wà ní TikTok, otherwise ló yẹ kí n kàn play direct. Ọ̀rọ̀ ẹni Nigeria Army on duty to rescue our children and their teachers at the old Oyo Park. Wọ́n sọ̀rọ̀ àǹdí gbogbo yẹn bẹ́ẹ̀ ni. Ta ló ń parọ́? Ṣé bọ́ sì ṣe gùn lọ? Ta ló ń parọ́? Ṣé àwọn tí wọ́n ṣe propaganda lórí government policy ló ń parọ́ ni àbáwá tí à ń já wọn là ń parọ́? Wọ́n tò láti fi tẹ́tí wò wọ́n tò round inú igbó yẹn, wọ́n sọ round bí igbó yẹn ṣe pọ̀ tó igbó almost 10 kilometres. Bẹ́ẹ̀ làwọn àmì yẹn ṣe wà lọ bẹ́ẹ̀ tí wọ́n dúró tìbọ̀tìbọ̀ ẹ jáde báyìí àwọn máa fún yín tán ni. Àwọn Fúlàní yẹn dẹ̀ wà wí àkànwá kódà nígbà tí Sunday Igboho nígbà tí Igboho ń lọ tó rumi géètì inú igbó yẹn, Igboho rí àwọn Fúlàní yẹn tọ́jọ́ orí àwọn àmì yẹn tọ́jọ́ ya fọ́tò. Gbogbo àwọn sáré picture yẹn tí Igboho bá àwọn àmì yẹn ya fọ́tò. Ìjọ́ wo ni Igboho sì lọ bẹ̀ náà? So these are the kind of videos tẹ́ máa rí lórí social media. Nǹkan tí máa yẹn sọ pẹ̀lú ẹni tí ò bá wo ẹ lọ wo fídíò Morayo Afolabi Brown podcast tí máa yẹn máa ń gbé àwọn èèyàn wá. Ẹ̀rí fídíò yìí Brown ni máa yẹn wọ̀, máa tí mo rí bọ́rọ̀ yẹn lẹ́nu ẹ̀ aṣọ Brown ó dàpọ̀ ní latest guest tó gbà. Dẹ̀mí ìrí fún fídíò yẹn nínú reels inú àwọn fídíò kéékèèké ni mo ti rí. Ibi tí mo ti bọ́rọ̀ lẹ́nu máa yẹn mi rí mọ́ ká ní mo rí ìgbà pílẹ̀ fún wa ká gbọ́ pé there are a lot of people táwọn olóṣèlú kan kó sórí social media. Their business is to be doing propaganda. Wọ́n níṣẹ́ mi, wọ́n dẹ̀ máa fi instigate violence nílùú. Kí ló dé tá a sọ ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ di politics? Àwọn ọmọ yẹn wà ń bẹ̀, ó ti lọ sí 2 months báyìí sí, no solution. Tó bá rí anybody gbé gbèsè, they will start discouraging them. Torí pé nǹkan táwọn fẹ́ fàyọ, believe you me, nǹkan táwọn olóṣèlú yẹn ṣàdúrà pé kó ṣẹlẹ̀ ní kó kú kán pa ọmọ yẹn. Wọ́n wá jáde kan fún Tinubu everybody àwa sọ pé no, Tinubu must resign. Àwa náà ti ń gbọ́ táwọn olóṣèlú kan ti sọ bẹ́ẹ̀ that Tinubu must resign. They cause these insurgents, they encourage Fulani, they are buying weapons for them every day. Àwọn náà sponsor wọn just to discredit the government of the day. I don't care. Mi ìṣe olóṣèlú, but wọ́n tà ń sọ ni pé let us do the right thing. Àwọn ọmọ ìyẹn kan ti wálé ti pẹ́ ẹ̀rí ṣòṣèlú ni. Gbogbo government effort ni wọ́n truncate. Ó dá mo tún gbọ́kàn but I don't want to believe it, but èmi gan ronú sí i. Ìgbòho jáde ó lọ sínú Ugbo National Park. Inú gọ́fúnà Ṣèyí Mákindé ò dùn sí torí pé wọn ò fàṣẹ sí. Federal ló fún Ìgbòho láṣẹ, state ò fún Ìgbòho láṣẹ. Ẹ jọ sá, ta ló ń fi gbígbé tó bá ọmọ yẹn ṣòṣèlú? Ta ló fẹ́ káwọn ọmọ yẹn kú sọ́run? Ta ni ò fẹ́ kán rescue àwọn ọmọ yẹn? The next thing wọ́n sọ fún mi bet mi ìmọ̀ because mi ìmọ̀ nínú gọ́fìmẹ̀ntì lọ́yọ̀ọ́. Ó lè jẹ́ for good, ó lè jẹ́ for bad, ó lè jẹ́ for reason tẹ́ni yẹn sọ fún mi. Ẹnìkan ló pè mí pé bàbá Gbàgede mo gbọ́ tẹ́ sọ pé ẹ láìkí gọ́vnà Mákindé pẹ̀lú bó ṣe declare curfew. Mo lè rò pé káwọn Fúlàní ẹ̀ bàbá ráyè sálọ ni ẹni yẹn ní bẹ́ẹ̀ kọ́. Ó ní just to discourage Sunday Igboho from fumigating that bushes. Ó ní for what? Ó ní mo ṣe. Ẹni yẹn ní tó bá impose curfew between so time to so time. Oníṣẹ́ gbogbo máa lè rìn ní time. Ó ní tó dẹ̀ jẹ́ pé ibi national park yẹn wà ní local government ọ̀ka pé wọ́n gbọ́dọ̀ jáde. Mi sọ̀rọ̀. Ẹni yẹn ní tó bá ti tó time curfew. Wọn ò bí gbogbo kókó rìn láàrin títì tàbí kó rìn ní ìlú. Wọ́n gbọ́dọ̀ ti wọlé. Now the next thing I heard again was that governor tiẹ̀ wá sọ pé o tiẹ̀ kì í ṣe some hours kan sọ ẹ̀ mọ́ wọ́n wá sọ ní 24 hours ní gbogbo àwọn local government tí Fúlàní dá láàmú the 10 local government wọ́n wá sọ ní 24 hours ìgbà tí mo tún bọ́ 24 hours mo ní tó ṣé tẹ́fídẹ́lì sáárà bí ò ní jáde mọ́ ìgbà tí mo á gbọ́ yẹn kò yé mi náà o bí mo ṣe ń gbọ́ ni mo ṣe ń gbọ́ yìí o kò bí sáfẹ́ mi yẹn lé sí ṣé mo gbọ́ pé tó ti di 24 hours mo ní tó èmi ò mọ̀ o yìí ń gbọ́ dáadáa o ó lè jẹ́ 24 hours ó lè má lè 24 hours wọ́n lè ti fi kún bí ìdẹ mọ́ rísìn tíjọba fi sọ bẹ́ẹ̀ bọ́ tó jọ gàtí kò jọ gàtí fẹsẹ̀ méjèèjì jọ gàtí ṣé tó bá jẹ́ pé wọ́n fi tágẹ́ẹ̀tì Sunday Igboho ni kí ni gọ́ọ̀mẹ̀ntì fẹ́ gbà nú ẹ̀
à ń ṣàdúrà wọn ní ẹ pé bóyá wọn máa rò pé tí wọn bá ti ń dààmú jù àwọn Fúlàní yẹn lè pa àwọn Arábí yẹn they dare never try it wọn lè pa wọn. ìdí tó fi lè pa àwọn Arábí yẹn ni pé àwọn ọmọ yẹn gangan làwọn Fúlàní yẹn fi ń ṣe guide against ara wọn. tó bá fàwọn ẹlẹ́lẹ́ nípẹ́ wọ́n mọ̀ pé wọ́n máa tó àwọn torí ẹ̀ lọ ṣe ń béèrè ransom tó béèrè tẹ́lẹ̀ torí ẹ̀ lọ ṣe yóò padà lọ ṣe ń béèrè ransom. gbogbo nǹkan yìí kódà gbogbo tí Gani Adams bọ́ ṣe yìí táwọn OPC wọ́n ṣe yìí to me it's not done kò ṣe é fetí gbọ́ ṣé gbogbo wa lájọ́ ọmọ Yorùbá gbogbo àdẹ̀ la jẹ́ òbí ṣé tí wọ́n bá rí lísì àwọn ọmọ ìyá àtàwọn teachers yẹn tí wọ́n bá rí wọn kó dé láyọ̀ ṣé dùnú wa kọ́ ni táwọn ọmọ yẹn bá já àwọn ọmọ wa ń kọ́ kálá ọmọ yẹn já àwọn ọmọ wa kí kankan nínú èmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìntẹ̀ ń wò mí kí kankan nínú wa káwọn ọmọ yẹn já àwọn ọmọ wa kí la fẹ́ sọ bá ṣe máa fíìl nísìn bẹ́ẹ̀ náà làwọn òbí àwọn ọmọ yẹn ṣe ń fíìl dísìn condition àwọn ọmọ yẹn wá kọ́ fúnra wọn kí la rò kó ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn over 1.5 months now 40 good days ó ti di tó ti lọ bí àlọ́ tó ní Jímọ̀ mi ó parí ó ti di 40 days 15 ó ti di 55 days lánàá 55 days ló dà lánàá ó kù 5 days kó pé 2 months so yẹ kó rí bẹ́ẹ̀ so yẹ káwọn ọmọ yẹn ṣì wà bẹ́ẹ̀ oríṣiríṣi rumors la gbọ́ lórí kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ Sunday Igboho gangan Mr Wisdom wá ṣe àlàyé mo kàn play fídíò yẹn lánàá mi ì sọ àlàyé kankan rẹpẹtẹ lé lórí nígbà tí mo wá jókòó tí mo gbọ́ fídíò yẹn dáadáa àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ tó jẹyọ tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ o tó dẹ̀ jẹ́ pé tó bá jáyé Fúlàní ni ká ní Fúlàní ló wà ní president wà láwọn àti gbé Igboho pẹ̀lú propaganda táwọn Fúlàní yẹn sáré gbé jáde ó ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ wa ó ti fún wọn ní mandate jẹ́jẹ́ mọ̀ pé ọ̀gá mi yẹn ti àlà Ọ̀yọ́ state wọ́n jọ ń rìn nínú gbòòrò kódà àwọn ọ̀gá mi yẹn ti àlà àwọn ọ̀gá Fúlàní tó wà lọ́yọ̀ọ́ ni wọ́n mú Ìgbòho lọ sí inú igbó tó ti rí 30 minutes tó kan ìlú yẹn àwọn lọ́jà kí Ìgbòho mọ̀ pé ìlú àgbẹ̀ àwọn gbọ̀ngàn ni wọ́n lọ ń tú inú ilé àwọn Fúlàní yẹn kọ̀ọ̀kan àwọn Fúlàní ẹgbẹ́ wọn ni nígbà tí wọ́n kó olú yẹn tó ń bọ̀ ṣẹ́bìlì pé wọ́n rí àwọn méjì ìkan nínú wọn ló yin àwọn èèyàn níbọn àwọn tí wọ́n sáré tẹ̀lé wọn ọ̀nà yìí tọ́gbọ̀n tí wọ́n lè kọ̀ntró ara wọn tó sáré tẹ̀lé wọn níbọn gbà tẹ̀lé yẹn wọ́n dẹ̀ mú kan báyìí red handed tí Ìgbòho wá ń do file lé àwọn agbófinró lọ́wọ́ wọ́n láwọn wọ́n fẹ́ post àwọn fídíòsì yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń gbọ́ káwọn prison sọ lẹ́nu pípọ́ àti fíìmù wọ́n ṣe kinní kan ó pẹ̀lú nǹkan tí Mr Wisdom ṣe jáde ló ṣe wá sọ̀rọ̀ ẹnìkan ju káwọn ọmọ yẹn jáde láyọ̀ ìwọ péré lórí ológun journalism ó lọ patí káàkiri you don't even feel remorse fáwọn ọmọ yẹn ó ti ẹ̀ ṣe bí gbé nǹkan kọ́kọ́ ẹ̀ ó ṣe bí báwọn ọmọ ọlọ́mọ náà kó báyọ̀ péré lórí ológun lẹ Yorùbá and despite that people don't even care about you people don't call you èèyàn kó wá dìde láì béèrè £1 láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni ó wá lọ risk láì fàdà ẹ̀ some Yorùbás àwọn Yorùbá kan believe you me àwọn Yorùbá kan ṣe àdúrà lóríṣiríṣi pé kí Ìgbòho kú síbẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ lára wọn kan both Muslim both Christian both oníṣẹ̀ṣe ló ń ṣàdúrà lójú méjì bọ́ lọ́ọ́ bá wà fún ọmọkùnrin ṣe lóríṣiríṣiríṣi mo gé díẹ̀ nínú nǹkan tí Mr Wisdom sọ mo gbé díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn tí mo mọ̀ pé ó dá káráyé tó bẹ̀ yẹn gbọ́ fáàtà bá ti bù tẹ́lẹ̀ torí pé àwọn àhesọ ọ̀rọ̀ kan wà tọmọkùnrin yẹn clear àkọ́kọ́ náà ó jẹ́ ká mọ̀ pé kódà commissioner of police Ọ̀yọ́ state mọ̀ pa báwọn ṣe rìn olóde ẹ̀gbà information lọ́wọ́ àwọn everyday ṣé ìgbàgbé propaganda tá a gbọ́ ní day 1 tí Ìgbòho lọ tán ṣó ibi tí Ìgbòho ti bá àwọn Fúlàní sọ̀rọ̀ tí àwọn kan sọ pé commissioner of police sọ pé kò sẹ́ tó ránṣẹ́ wọ́n ní commissioner of police sọ pé kò sẹ́nikẹ́ni tí wọ́n gbà lẹ́nu àwọn ọmọ tó ń mú pé wọn ò gba ọmọ kankan lẹ̀ pé lọ́nà Ìgbòho pa báwọn ọ̀dẹ̀ gbọ́n pa bó ṣe rìn commissioner of police gba details lórí bó ṣe rìn kí wá ṣe bẹ́ẹ̀ nìkan IG mọ̀ pa bó ṣe lọ kì í ṣe yẹn nìkan DSS mọ̀ pa bó ṣe lọ kì í ṣe yẹn nìkan àwọn ọlọ́pàá wà pẹ̀lú wọn kì í ṣe yẹn nìkan àwọn vigilante wà pẹ̀lú wọn kódà some sections some part of some factional OPC wọ́n wà pẹ̀lú wọn
so Ìgbòho ní kọ́kọ́ ló dá wọnú. Ìgbòho ti tẹ́lẹ̀, mo ti sọ fún wa ṣé Ìgbòho ti tẹ́lẹ̀ kọ́ ní Ìgbòho tẹ́ ìwọ mọ̀ sìn. Ìgbòho ti sìn, Ìgbòho tó wà legally back up ó ní Ìgbòho tó wà sìn. Gbogbo nǹkan tí màá yẹn náà dẹ̀ ṣe ẹ́ Mr. Wisdom lóhun tó ń rìkọ́dù rẹ̀ ó ló dẹ̀ mọ́ máa rìkọ́dù ni. Mo retí káwọn ọmọ Gani bọ́ síta lánàá kan sọ̀rọ̀ lórí yíyìn bọ̀ tán yà ọmọ Ìgbòho ń bọ̀. My thought was that a máa rí wọn kan bọ́sítà máa lò olúgbò Mongo Park mo rò pé ó máa sọ̀rọ̀ nípa ọlọ́mú yín kí ní kan kí n wá sòdodo ọ̀rọ̀ fún pé why are you believing pé Fúlàní yìí wọ́n bọ̀ ṣé bó ti ní fíìmù náà act ṣé bó sọ pé wọn lọ bí kankan kan dó sí títì kan máa wọn ọmọ Fúlàní kan tán kéwé sí lọ́wọ́ tán bí léèrè béèrè. That was what you told us. That was the narrative you wanted us to believe then. Now reality today oníyà ìlẹ́nu pé wọ́n mú kan nínú àwọn Fúlàní ọ̀dẹ̀ wọ́n interrogate báyìí kọ́ tó fà láwọn agbófinró lọ́wọ́. Gbogbo yẹn náà ṣòfò wa tẹ́lẹ̀ but condition jẹ́ kí Mr. Wisdom padà posted sórí page sórí channel ẹ̀. Ìgbòho really work in that bush. Ní inú igbó yẹn ní tí Ìgbòho fojú rí òṣèlú sọ wọ́n ní fún bí ijọ́ mẹ́ta síjọ́ márùn-ún àwọn òwò ẹ̀. Àwọn kan dẹ̀ wà níta tọ́dẹ̀ fẹnu bà wọ́n jẹ́ lójú méjèèjì. Ọdún àwa tá a mọ yìí tán ṣe o àwa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ìbá má jẹ́ bẹ́ẹ̀ ni a máa ba Fúlàní gidi Fúlàní a máa bẹ̀rù. Ẹni pọ́rọ̀ wọn ti lọ lẹ́sìn nígbà tán ti ń gbọ́ tí Ìgbòho sọ pé ní ìbá Fúlàní jà àní Fúlàní wà náà tán jọ rìn. Àwọn ọ̀gá àwọn Fúlàní tí àwọn náà ò nífẹ̀ẹ́ sí ní táwọn agbénipa yẹn ṣe wọ́n wà náà tán jọ rìn wọ́n láwọn jọ rìn onídìí kí n máa sọ̀rọ̀ jù. Ẹ jẹ́ ká play Mr. Wisdom ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ tó bá jẹ́ pé àti ìwò tẹ́lẹ̀ àwọn ibi tó wúlò yìí mo mọ̀ọ́mọ̀ gé ní kọ́ bá mi gé àwa play ẹ̀ gbogbo wa máa gbọ́. Inú abà yìí ní gbé ó wá rí àwọn tó jẹ́ bíi bàbá nínú abà yìí tí wọ́n jẹ́ Fúlàní àti olórí ọ̀dọ́ wọn tá a pè ní Mohammed àti olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú abà yìí lájọ wọnú àwọn yàrá yìí kọ̀ọ̀kan kò sẹ́ni tó lọ destabilize ẹnì kankan àmọ́ ká tó débẹ̀ bí wọ́n ṣe rí mọ́tò wa tó yọ lóníkálùkù fọ́dàgbé àwọn olórí wọn wà pẹ̀lú wa bá a ṣe kúrò ní palace láláǹfààní láwọ́ ọbẹ̀ pẹ̀lú olórí ìlú yẹn àwọn Fúlàní olórí àwọn ẹ̀yà Fúlàní níbẹ̀ pẹ̀lú olórí ọ̀dọ́ yẹn tí wọ́n ń pè ní Mohammed pẹ̀lú olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú inú abàtẹ kọ́kọ́ rí bí ìjà àrùn yẹn èmi ni mò ń ṣe kámẹ́rà àwọn ọlọ́pàá wà pẹ̀lú wa nítorí tá a bá ṣe bẹ̀ tá a bá kú òun bẹ̀ tán táwọn kan bá láǹfààní tí wọ́n ya lù àbí tí wọ́n sùn bẹ̀ ohun tẹ́ ẹ̀ ń sọ yìí kọ́lẹ́ ọmọ sọ ẹni Sunday Igboho tún ti ń dàgbòrò rú ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àfi ń léde for future and record purposes kìí ṣe pé nítorí oríyìn yẹn kọ́ ní ó bí owó oríyìn yẹn kọ́ ní ó bí káyọ̀ nífẹ̀ẹ́ rẹ oríyìn yẹn kọ́ ní ó bí káyọ̀ máa pọ́n ilé gàràgàrà nígbà tá a dábàá yìí a máa wọ́n ọmọ méjì ńbẹ̀ a kó wọn fẹ́ṣọ aláàbò ìgbà tá a kó wọn fẹ́ṣọ aláàbò làwọn olórí ìlú yìí nítorí àwọn Fúlàní yìí náà àwọn náà ti gbọ́ pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú ò ni wọ́n fi wá ní kájọ wọnú ìlú ká lọ wo gbogbo ibi táwọn ọmọ yìí ń gbé kìí ṣe pé olóyè Sunday Igboho kan wọnú ìlú yẹn ó lè mọ̀ bẹ̀ nítorí tẹ́ ẹ bá kò ní junction ibi main road tó lọ sí Ìgbẹ́tì yẹn ẹ máa rìn over 30 minutes drive kìí ṣe ṣe driving at speed of 60 or 70 ẹ máa rìn ní over 30 minutes kẹ́ ẹ tó dé àbàtẹ́ ń wò yẹn kò ń ṣe pé akàndédé wọbẹ̀ nígbà tá a débẹ̀ olórí ìlú yẹn wà pẹ̀lú wa Miyetti Allah tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà pẹ̀lú wa àti Mohammed làjọ kọ́wọ́ rìn kìí ṣe pé kinní kan àmọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ọ̀tọ̀ nìkan tí wọ́n gbé jáde wọ́n ní olóyè Sunday Igboho ń da omi àlàáfíà àwọn rú àmọ́ a kó àwọn aráàlú yìí bíi mẹ́rin lọ́wọ́ àmọ́ àwọn tá a bá nínú ìlú bí wọ́n ti gbọ́ wúwúwúwú ni wọ́n kù mẹ́ nítorí arọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń sọ̀rọ̀
ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè ẹ sì láǹfààní láti ṣe sùúrù láti jẹ́ káwọn tó wà bí òun yànnàná pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí, kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí, kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. ìgbà tá a wá wọbẹ̀ a nílò fóònù táwọn ọmọ yìí ń lò, a sì láǹfààní láti lọ tú àwọn inú ilé yẹn láti kọ̀nfàmù ìbọn tí kan lára àwọn Fúlàní tá a mú yìí tó sọ pé lágbájá ní. A sì dúpẹ́ lọ́wọ́ olórí Bẹ̀yàtì Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n dúró wọ́n fa kí n ṣe, kódà wọ́n láwọn ti mú àwọn kan rí tó yẹ pé àwọn kò fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn, àmọ́ lẹ́yìn oṣù mẹ́ta àwọn tó rọmọ yìí nígboro pé àwọn kiri yìí fáwọn concern. gbogbo ohun tá à ń ṣe olórí Bẹ̀yàtì Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa, àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa, àwọn sójà wà pẹ̀lú wa, kìí ṣe pé a kàn lọ ń dágbólu. We don't take law into our hands. And every update was given to the Commissioner of Oyo State, every update was given to the DIG. fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀rọ̀ sọ kẹ́ lọ dẹnu yín lámùrè. èyí tó túdà bẹ́ẹ̀ òun ni nígbà táwọn èèyàn ní wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí mọ̀ gbà, àwọn tí mọ̀ gbà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀, nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè, nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pé bàbá kó sọ fún wọn pé ohun tó jò òun rí lájò rí. lódìdí bí ọjọ́ mẹ́rin kò sẹ́ni tó fomi kára, oníkálùkù ń ṣe é, kìí ṣe pé torí owó, àmọ́ bó o ní ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ. aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC, ó rí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà, kò sì sẹ́ni tó lè boríyìn ẹnìkan. bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ, àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa, a léra wa kọ́ka ó síwájú kí sèbí ó tẹ̀lé, ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀. kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú, kò sẹ́ni tí ń bá Gani jà. àgbájọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kò gbẹ́rù dórí. orí yẹn kí ni wọ́n ń gbà? báyé bá ń fi ọ, ayé ló fi ọ láfẹ́ pani. bọ́ bẹ́tẹ̀ bá fẹ́ jẹ́ kájọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀ ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀. mo rí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́, wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà. oríyìn bí kíni? olóyè Sunday Igboho doesn't discriminate anyone. àwọn àjọ vigilante wà pẹ̀lú wa tá a jọ ń wọnú igbó yìí, àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa, àwọn àjọ Bẹ̀yàtì Allah wà pẹ̀lú wa, àjọ pawọ́pọ̀ wípé bóò láti fẹ́ fọ́ láti mọ́ tónítóní. àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn, adọ́dọ̀ba Ìgbẹ́tì nílé Ọlọ́yẹ̀mọyẹ Àdìbòkè, kábíyèsí tún pé àwọn vigilante bẹ̀ pé kí wọ́n kún wa lọ́wọ́. kìí ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọbì kan. DIG knew about it. mo kí bọ̀dá mi bàbá Michael Dúdú Ìgbòho ìkẹ́kọ̀ọ́ ní ṣàlàfíà yín. whoever that look down at you will always come back and meet your liberator. gbogbo ìgbà làwọn náà ń pè mí pé Àkànbí ṣínà tí ò sí wàhálà, mo dúpẹ́ wọn, mo dúkẹ̀kẹ́ òkun. gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí mọ́jà gbọ́ kò sí ń bẹ̀, bá a ṣe ń ṣe é ni wọ́n ń gbọ́ lókè. onílù ò ní fẹ́ kí ó tú. ọ̀wádìí bó lọ̀rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bó ló ṣe ṣẹlẹ̀. à ń bọ̀ láti Ìgbẹ́tì, àwọn onugbó reserve. ìgbà tá a débẹ̀ la bá àwọn ọmọ méjì ọkùnrin. àwọn ọmọ tá à ń sọ yìí, ìkan bóyá bíi 24, ìkan bíi 19 years. àwọn ọmọ yìí ni wọ́n yin barrel. bí wọ́n ṣe rí wa, wọ́n sáré wọnú igbó, asáré park. wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó? nítorí agbede bí tá a ti rí wọn ní reserve yìí, mọ́tò ò lè rìn bẹ̀, ó jìnnà. ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí, ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow. àwa pàdé àwọn ọmọ ìbí wọn ṣe rí wa, wọ́n sá wọnú igbó, àkànsáré park ni. girigiri wípé bo ni wọ́n ń sá lọ, táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù. ẹni tó kọ tó sáré wọbẹ̀ níbọn yẹn bá. ìbọn yẹn cartridge yẹn, ìbọn yẹn AA ní bíi 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀, bíi 6 ó wọ̀ lẹ́sẹ̀. àwọn tí torí tí ìbọn yẹn bá yẹ àwọn ìbọn bọ́ọ̀lì yẹn ló máa fọ́n. so ó gba àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn
ṣùgbọ́n ó mọ̀ àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bá lẹ́sẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé lásáré gbé padà sí títì wọ́n sáré dé ó sì mọ̀ Ìgbòho láwà ìlú òkè láwà gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwé ewé ni wọ́n ń pe àwọn ọta yẹn jáde níbẹ̀ wọ́n yọ ọta méjì kúrò níbi kan báyìí wọ́n yọ ọ̀kan kúrò níbi gìgísẹ̀ báyìí ìgbà tí wọ́n yọ ọ́ tán làwa kò ń bẹ̀ a kó àwọn ọmọ méjèèjì yìí a kó wọn fún ẹ̀ṣọ́ aláàbò. ṣé ti gbọ́ báyìí ohun tó ṣẹlẹ̀ ni pé ìyá gbogbo ilẹ̀ Yorùbá onígbòho ń jẹ káàkiri ẹ wo ohun tójú wọn rí ni mo sọ lẹ́ẹ̀kan pé tọ́dẹ bá ròṣẹ́ tó bá ròyà irú ọdẹ bẹ́ẹ̀ tó bá pẹ̀lú kò ní fẹ́ nìkan jẹ gbogbo síláńdà táwọn èèyàn gbogbo ìwé táwọn èèyàn fi oríṣiríṣi tó ní kálukú ń sọ nípa Ìgbòho yìí ó ti tó lọ́tọ̀ kí Ìgbòho wà discourage pé ẹ wo àwọn káàjà torí wọn pé kílẹ̀ Yorùbá lè free ẹ tó wò sọkúsọ tó ń sọ sí wa but I like Ìgbòho for one thing máa yẹ whoever dá anybody lóhùn rí whoever dá anybody lóhùn rí ibi tó lọ ló máa focus no matter what you do a kàn máa wù ẹnu ibi tó lọ ló máa focus ó máa rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pàgbà tó lómi nínú ni ló máa ń pariwo